Kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mo dẹ̀ kí ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Orúkọ mi ni Alhaji Kazeem Oyewale, tí gbogbo èèyàn mọ̀ sí Àṣírí Ẹníbà, tí mo dẹ̀ jẹ́ ọ̀gá fún àwọn ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìdí pàtàkì tí mo fi ṣe fídíò tí mo ń ṣe yìí, lórí oríṣiríṣi information ni mo ti gbọ́ lórí ọ̀gá sójà tó wà lẹ́dẹ̀, pẹ̀lú bọ́n ṣe ní kí wọ́n mọ̀ wá mi kì í game because election tó ń bọ̀. Mo dẹ̀ fẹ́ rán ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí àti ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá gbàgbé ní 2022 tá a fẹ́ ṣe the same election. Mo ò mọ nǹkan tí mo ṣe, torí ọ̀gá onímọ́tò ni mí, mi ò kí ń ṣe tọ́ọ̀gì. Ọ̀gá onímọ́tò ni mí tó jẹ́ tí mo jẹ́ ọ̀gá fún àwọn NRTW. Mi ò mọ nǹkan tí mo ṣe fún sójà yẹn ní ìtàkà bá ti fẹ́ ṣe election. Wọ́n máa sọ pé kán wá mi kiri. 2022 the same thing lọ sí àrẹ́sì àwọn èèyàn mi nìyẹn pẹ̀lú àwọn onímọ́tò tó wà pẹ̀lú mi. Mi ò mọ nǹkan tí mo ṣe fún Mr. Governor tó wà ń bẹ̀, jẹ́ pé wọ́n máa sọ pé kí sójà máa wá mi kiri every time. Torí mo gbọ́ mi information lánàá pé wọ́n ṣe meeting pé anywhere táwọn sójà bá ti rí mi kán make sure pé wọ́n gọ̀ mí down àbí nǹkan. Mo fẹ́ bẹ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kán jọ̀ọ́ kán bá mi béèrè nǹkan tí mo bá ṣe fún wọn. Ọ̀gá onímọ́tò ni mí anytime because of mo support APC. Mi ò mọ next thing. Àrẹ̀lẹ́jọ́ sẹgbẹ́ kan náà mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn. Ọ̀gá sójà yẹn kán bá mi béèrè nǹkan tí bá ṣe fún wọn. Mi ò kí ń ṣe tọ́ọ̀gì o, mi ò kí ń dáṣà rúrú o. Ọmọ onímọ́tò ni mí tí mo dẹ̀ níṣẹ́ mi lọ́wọ́, tí mo dẹ̀ mọ èèyàn tó wà lọ́ndà mi. Ọlọ́run ní jẹ́ kó bá jẹ́ ẹ jọ̀ọ́ kí gómìnà yé pariwo mi, kán fi mí lọ́rùn sílẹ̀, kán fi mí lọ́rùn tó wá dé fọ́gà sójà ń sìn pé kọ́gà sójà kó tún mèkì mi pé kó àrẹ́sì mi. Ọdún tó bá rí mi gan yìí, wọ́n ní kán pa mí gan ni wọ́n ní kán àrẹ́sì mi gan. Mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn. Mi ò mọ nǹkan tí mo ṣe fún wọn. Agbófinró wà ń lù náà. Wọ́n dẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀. Wáì sójà sókún ti ṣẹlẹ̀ lùrù tẹ́bí tó pé bẹ́ẹ̀ ni bá fẹ́ máa fi sójà tẹ́tì àwọn èèyàn. Tẹ́bí tó jà tẹ́tì lẹ́sẹ̀ ọ̀dọ́ ń bọ̀. Ṣé kí wọ́n bá jáde dìbò fún ẹta fẹ́ ní àbí báwo? Kò lè sí ìkọ̀kan tó jọ. Èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jọ mo bẹ̀ ní mo rọ̀ yìí jọ. Ẹ bá wa dá sí nǹkan tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọlọ́run jẹ́ kó bàjẹ́ o. Gbogbo àwọn tí mo sọ pé wọ́n pààyàn gbà yẹn, gbogbo wọn ní ìjọba ni àwọn ọlọ́pàá bá wa arrest. Ṣé pé wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ gbà yẹn. Wọ́n náà sì nípa Adeleke náà lọ gba gbogbo wọn lẹ̀. Wọ́n á ti ní kán lọ bá àwọn ẹjọ́ ìṣòro máa tó fẹ́ dájọ́, wọ́n á ti bá wọn sọ̀rọ̀. Wọ́n á fún wọn release, wọ́n á fún wọn bail, wọ́n ní nǹkan ṣe sí. Everybody wà bẹ́ẹ̀, gbogbo àwọn Lẹ́kan Emir, gbogbo àwọn Nuru chairman tó wà bẹ́ẹ̀ sì tán gbé chairman fún. Lọ bí èkó èwo ló jẹ rí. Nítorí pé bá wọn yìnbọn báyìí, ó bá wọn pààyàn, wọ́n fi gbé chairman fún. Wọ́n dẹ̀ rí nǹkan ṣe sí, tó máa ti arrest wọn báyìí, wọ́n fún wọn bail ní. Iye ìgbà tí kéèsì yẹn ṣẹlẹ̀ lọ, gbogbo àwọn ọlọ́pàá tó ṣiṣẹ́ fún mi tó ṣiṣẹ́ tó fi arrest àwọn èèyàn báyìí, àwọn tó pààyàn. Gọ́ọ̀nà Adeleke mi sọ pé orí kan gbé kú lọ́sùn. Bìkọ́ sọ pé bí a ó ṣiṣẹ́ pé abọ́lẹ̀ tí máa pààyàn, èèyàn kì í ṣe ẹran náà. Àbí àwọn náà sáà wà sí àmà rí. Àpàtà táwọn bá lókun èèyàn lọ́rùn, a ní dóòlù rẹ̀ bá ṣe dóòlù iná. Ẹ wá rí pé bẹ́ẹ̀ ṣe pé anybody. Ẹ tó wà arrest àwọn boys yẹn gbà yẹn, Gọ́ọ̀nà Adeleke pé wọ́n transfer rẹ̀ kúrò lọ́sùn. Wọ́n dẹ̀ mi sọ pé àwọn gba gbogbo àwọn tí wọ́n arrest sílẹ̀ tí wọ́n ní wọ́n pa àwọn èèyàn. Gbogbo nǹkan tá sọ evidence wà náà, kò tẹ́ pé bẹ́ẹ̀ àmú fake àbí àmú lórí. Gbogbo family ẹ̀ tọ́pa family ẹ̀ ló wà. Tó bá fẹ́ ká pé ogun ọjà ìgbogbo wọn tọ́pa family ẹ̀ ló wà náà tí wọ́n mọ èmi tí mo sọ̀rọ̀ èmi ò rókò àbúrò mi nílé ni. Gbogbo àwọn tó pa wọ́n pa my friend, wọ́n pa Otusodi, wọ́n pa Mosquito, wọ́n pa bàbá yẹn ní mọ́tò náà. Àwọn èèyàn tó pa pọ̀ gan tó pé wọ́n dẹ̀ rí nǹkan ṣe sí, wọ́n dẹ̀ make arrest. Wọ́n pa Spanner, ìyẹn ọmọ Òṣogbo ṣe gbogbo nǹkan yẹn. Ṣé Gọ́ọ̀nà Adeleke orí pé nǹkan yẹn ṣẹlẹ̀ ní wáyé tí wọ́n sáàkṣẹ̀ lórí gbogbo nǹkan yẹn. Àwọn yẹn náà ló máa lọ gbà wọ́n lẹ̀ tí wọ́n ti make arrest, táwọn ọlọ́pàá bá ti arrest wọn. Àwọn gangan náà máa lọ gbà wọ́n lẹ̀. Ìjọ sún ọbẹ̀ yẹn wọ́n dú ọmọ yẹn lọ́rùn ni. Táwọn ọlọ́pàá gan wá gbókù rẹ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ ṣiṣẹ́ lébẹ̀ yẹn kan ṣe. Wọ́n dẹ̀ make àwọn ọlọ́pàá mi sọ pé àwọn arrest àwọn pípù yẹn. Tó dẹ̀ mọ̀ pé yes confirm nǹkan tó sọ. Gọ́ọ̀nà Adeleke á lọ ṣiṣẹ́ lé wọn lórí, á gbà wọn lọ́wọ́ everybody, á gbà wọn lọ́wọ́ àwọn ọlọ́pàá.